gẹ́gẹ́ bí a ṣe ń sọ lọ lẹ́ẹ̀kan ẹ̀yin ará ilé mú wọn pé ẹ ti gbádùn àwọn ijó yẹn lọ́lọ́kan òjọ̀kan wọ́n ti jẹ́ ká mọ̀ pàtàkì ẹ̀kọ́ o kí ni àwọn ohun tí ó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí ní àwọn agbègbè àwọn iléèwé wa The Ambassadors Nursery and Primary School tó fìkàlẹ̀ sí Ọ̀tà, Ogun State wọ́n ti ní àwọn ayẹyẹ lọ́lọ́kan òjọ̀kan èyí tí wọ́n fi dá wa lára yá ẹ jẹ́ kí ẹ wò ó kí n ṣe Ambassadors nìkan o àwọn iléèwé mìíràn wà lọ́lọ́kan òjọ̀kan tí a fẹ́ fi hàn yín ẹ má ṣòkò dìde níbi tí ẹ jókòó sí à ń bọ̀. Ipò mìíràn tí a lè lọ, àjò lè là bí ilé. Ẹ jẹ́ ká lọ wá pọ̀ ká sì pọ̀jọ̀ pọ̀. Káàkiri àgbáyé ni wọ́n ti ń ya ọjọ́ 27 oṣù karùn-ún sọ́tọ̀ fún àwọn ọmọdé léyìí tí a mọ̀ sí àyájọ́ ọdún àwọn ọmọdé láti mọ rírì wọn àti láti ṣàjọyọ̀ pẹ̀lú wọn léyìí tí àwọn ilé ìwé ìjọba òbí àti ọ̀pọ̀ àwọn lájọlájọ pẹ̀lú máa ń wá ọ̀nà kan gbòógì láti ṣàjọyọ̀ pẹ̀lú àwọn ọmọ náà. Tẹlifíṣàn Orísun kò ṣàì bá wọn péjú pésẹ̀ sí àwọn ilé ìwé kan àti àwọn agbègbè láti mọ bí ọjọ́ náà ti rí. Àjọ ẹ̀ṣọ́ ojú pópó ti ìjọba àpapọ̀ pàápàá ẹ̀ka ti Victoria Island lábẹ́ olùdarí wọn Auha Olówókéré pẹ̀lú ya ọjọ́ náà sọ́tọ̀ fún àwọn ọmọ náà láti ṣàjọyọ̀ àti láti dá wọn lẹ́kọ̀ọ́ lórí ètò ààbò ojú pópó ẹ wo bí ó ti ṣẹlẹ̀. Ìṣọ́ra fún àwọn ọmọ wa tí wọ́n bá ń lọ sílé ìwé bí wọ́n ṣe máa kọjá ojú títì wọ́n ṣe máa wo gbogbo àwọn signs tó wà lójú títì kí a dẹ̀ jẹ́ kí wọ́n mọ̀ pé ìṣọ́ra àti ìmọ̀ràn ìṣọ́ra wípé ó jẹ́ ohun pàtàkì fún wọn ní ilé àti nílé ìwé àti ní ọ̀nà. Gbogbo àwọn òbí ni pé tọ́jú àwọn ọmọ tó yẹ kán mọ̀ nípa tó bá ń lo ọ̀dọ́ tó bá ń wà ní títì àwọn nǹkan tó yẹ kán máa ṣe kán má máa ṣeré lórí ojú títì bí ojú títì ń ṣe ibi tó wọn máa lo fóònù máa gbá ara wọn ṣe kán máa gbá bọ̀ ó yẹ kán máa wábi tó bá dẹ̀ ń rìn títì kán lo ẹ̀gbẹ́ pọ̀nà. Kò tán síbẹ̀ gbogbo ọjọ́ bíi ọjọ́ ọdún ní iléèwé Ambassador tí ó wà ní Ọ̀tà ìpínlẹ̀ Ògùn níbi tí Orísun tẹlifíṣàn bá wọn pé lásìkò ọdún ìṣàjọyọ̀ àwọ̀ lóríṣiríṣi tí wọ́n pè ní Colour Day bí ó ti ṣẹlẹ̀ níbẹ̀.
Káàbọ̀ sí ilé ìwé wa. Orúkọ ilé ìwé wa ni The Ambassador Nursery and Primary School, Ọ̀tà. Orúkọ mi ni Ọ̀gbẹ́ni Adéwùmí Adélakùn. Mo jẹ́ alámòójútó ilé ìwé yìí. A dá ilé ìwé yìí sílẹ̀ ní ọdún 21st September 1998 láti ọwọ́ bàbá wa àti màmá wa Mr. and Mrs. Yomi Ọ̀ṣẹ́wà. Ní àkọ́kọ́ nígbà tí ilé ìwé yìí bẹ̀rẹ̀, àkọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú yàrá oníolójúlé bíi mẹ́ta mẹ́rin ní former place wa ní Stanbic. Stanbic wà ní ọ̀nà Sango Ọ̀tà. A bẹ̀rẹ̀ nígbà yẹn pẹ̀lú àwọn ọmọ péréte bíi 21 of ọmọ. Lẹ́yìn ìgbà náà la wá move wá sí àdúgbò tá a wà yìí. Ní bíbá yìí nígbà yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ bíbá yìí bí ilé ìtajà ló jẹ́, bí àwọn tó ń tajà tó ń ta oògùn tó ń ta nǹkan tá a fi ń ṣerun lọ́ṣọ̀ọ́. Ṣùgbọ́n pẹ̀lú agbára Olúwa, pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ Ọlọ́run pẹ̀lú school, ó bẹ̀rẹ̀ sí ní gbòòrò. Tí wọ́n dára, bàbá wa ìṣeun rere tí wọ́n dára. Bákan náà, a ní yàrá ìkówèésí ní Ambassador School. A gbàgbọ́ rí pé readers are leaders. Nínú timetable wọn, a ní àkókò tó jẹ́ pé wọ́n gbọ́dọ̀ wá sí library láti wá kàwé. Wọ́n ní àǹfààní láti yá ìwé lọ sílé. Wọ́n ní àǹfààní láti yá ìwé láti lọ kà ní yàrá ìkàwé wọn. Àǹfààní wà fún wọn nígbà tí wọ́n bá ń dúró de àwọn òbí wọn kan tó wá mú wọn láti wá jókòó síbẹ̀ láti wá kàwé.
sọ fún yín wípé ní ilé ẹ̀kọ́ wa a ní àwọn olùkọ́ tó yanrantí tó kọ́ṣẹ́ tó mọṣẹ́ dáadáa. A kì í dédé sa olùkọ́ lẹ́gbẹ̀ẹ́ títì. Olùkọ́ tó ń farabalẹ̀ kọ́ àwọn ọmọ wa dáadáa. Tẹ́ bá wò ó ní ilé ẹ̀kọ́ tá a wọ̀ nísìn, nínú yàrá ìkàwé tá a wọ̀ nísìn, a fi ara balẹ̀ láti lo oríṣiríṣi ọjọ́ ní ilé ìwé wa Ambassador School. A ní oríṣiríṣi ọjọ́ tá a máa ń celebrate. A ní ọjọ́ èso. Gẹ́gẹ́ bí òní yìí, ẹ rí i pé nínú aṣọ oríṣiríṣi ni wọ́n wà. Èyí náà ń pè ní Color Carnival Day. Ní yàrá tí a yà sọ́tọ̀ fún àwọn ọmọ kékeré tí àwọn tó jẹ́ pé àwọn òbí wọn ṣiṣẹ́ ìjọba, ìyẹn là ń pè ní daycare àmìbáyé. Níbi tí a ti bẹ̀rẹ̀ sí ní kó wọn jọ nìyẹn títí tí a fi mú wọn lọ sí class. A ní yàrá àkàwé tí a yà sọ́tọ̀ tó jẹ́ yàrá tá a ń lò fún yàrá kọ̀ǹpútà. Ní òde òní sì a rí i pé kọ̀ǹpútà ni everybody láti kékeré láti bí nursery 1 wọ́n sì bẹ̀rẹ̀ sí ní kọ́ nípa kọ̀ǹpútà, nípa ìmọ̀ kọ̀ǹpútà. Yàrá kan náà tún wà tí a yà sọ́tọ̀ fún ètò ìmọ̀ sáyẹ́ǹsì. Ní kékeré ní level tiwa bíbáyé a ní àwọn project tí àwọn náà ń dáwọ́lé lórí nǹkan tí a ń pè ní ìmọ̀ nípa ẹ̀rọ sáyẹ́ǹsì. Tá bá wọnú yàrá yìí a rí i pé oríṣiríṣi nǹkan tó jẹ mọ́ nǹkan nípa sáyẹ́ǹsì òun làwọn máa ń wá ní kíláàsì. Ní tó bá ti tó àkókò nígbà tí wọ́n bá wà ní orí timetable wọn, tó bá lò ní ọ̀sẹ̀, a ní nínú ọ̀sẹ̀ bíi méjì wọ́n gbọ́dọ̀ wá sínú yàrá tí a ń pè ní science laboratory. Létólétó bí ohun tó jẹ́ nǹkan kéékèèké nípa ìmọ̀ sáyẹ́ǹsì àwọn náà ń ṣe nípa títí wọn. A ní àkókò fún eré ìdárayá. Tẹ́ bá rí a ní ibi tó tẹ́jú, a ní ibi tí wọ́n ti ń ṣeré tó àmọ̀ yàtọ̀ fún àwọn ọmọ nursery. Níbí báyìí a believe pé exercise, physical exercise, it is very very important ní ayé àwọn ọmọ yìí. So àkókò tó tẹ́jú wà ní every Wednesday a máa ń fún wọn láàyè láti wá ṣe exercise. Then nǹkan tó ṣe pàtàkì jùlọ ni pé tẹ́ bá rí i pé ní ọjọ́ Wednesday la yà sọ́tọ̀ fún ètò láti jẹ́ pé àwọn ọmọ ló máa darí gbogbo nǹkan tá à ń ṣe nílé ìwé. Ń wò pé ó di ọjọ́ intersport àbí ó di ọjọ́ end of the year ká tó máa gbé microphone lé ọmọ lọ́wọ́ pé kó wá present. A kọ́ wọn láti lè dúró níwájú àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn láti lè ṣe ohun akitiyan láì jẹ́ pé bóyá a máa tijú. A kọ́ wọn láti ní ìgboyà láti lè dúró níwájú ẹnikẹ́ni láti lè sọ̀rọ̀ dáradára. Ní iléèwé Ambassador ọ̀pọ̀lọpọ̀ àmì ẹ̀yẹ láti gbà ní ìpínlẹ̀ Èkó, ní ìpínlẹ̀ Ògùn àti ní gbogbo bíbikíbi. Kókó yìí ké pé gbogbo àwọn ará ìpínlẹ̀ Èkó, ìpínlẹ̀ Ògùn, gbogbo àwọn tó àti agbègbè rẹ̀ pé the Ambassador School ní iléèwé tó dára fún àwọn ọmọ wọn láti lọ fún ìtẹ̀síwájú ẹ̀kọ́ tó yè kóróró, nítorí pé ní orílẹ̀-èdè Nàìjíríà Ambassador School kò ṣeé fọwọ́ rọ́ sẹ́yìn. Ju gbogbo rẹ̀ lọ, tẹlifíṣàn Orísun kí gbogbo àwọn òbí àti alágbàtọ́ wípé kí Olódùmarè kó bùkún fún wọn láti tọ́jú àwọn ọmọ náà fún ògo orílẹ̀-èdè. Ètò Ojúmọ́ Ire ń tẹ̀síwájú pẹ̀lú Fèyíkẹ́mi Ọ̀yálékè, Ṣògo Rẹ̀níkejì fún tẹlifíṣàn Orísun.